Ṣọja tó ń gbé egbòogi olóró dèrò ẹ̀wọ̀n. Agbófinró níṣẹ́ tọkùnrin ẹni ọdún mọ́kàndínláàádọ́ta yìí Lawal Ọlárẹ̀wájú buwọ́lùwé póun á máa ṣe níléeṣẹ́ ológun ilé wa, àmọ́ níṣe ló ń lo àǹfààní kákí ọrùn ẹ̀ láti ré òfin lẹ́pa. Okòòwò egbòogi olóró ni wọ́n fẹ̀sùn kàn án pé ó ń gbé, wọ́n sì ti mú un pẹ̀lú òbítíbitì ẹrù òfin ọ̀hún tó fẹ́ gbé sọdá sílùú òyìnbó. Ó ti bẹ̀rẹ̀ sí káwọ́pọ̀n ìrójọ́ níwájú adájọ́. Ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 8 oṣù kẹta ọdún yìí ni wọ́n fojú afurasí ọ̀daràn náà balẹ̀ ẹjọ́ gíga àpapọ̀ nílùú Èkó. Àjọ tó ń gbógun ti lílò àti gbígbé egbòogi olóró nílẹ̀ wa, National Drug Law Enforcement Agency NDLEA, ẹ̀ka wọn tó wà lẹ́kọ̀ọ́ ló wọ́ ọkùnrin náà túrú relé ẹjọ́. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò NDLEA amòfin Lambert náà ṣe ṣàlàyé ní kóòtù, ó lọ́jọ́ 12 oṣù kínní ọdún yìí lọ́wọ́ àwọn bá afurasí ọ̀daràn yìí ní ilé rẹ̀ tó wà lópòpónà Àgọ́ Palace Way lọ́kọ́ta ìpínlẹ̀ Èkó. Ìwádìí sì fi hàn pé láti ọjọ́ 12 oṣù January ọdún tó kọjá lòun àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ kan táwọn sì ń wá lọ́wọ́ ti dá okòwò gbígbé ẹrù òfin ọ̀hún sílẹ̀. Agbẹjọ́rò náà ní nígbà táwọn lọ mú Ṣọja yìí, òbítíbitì egbòogi tíjọba ti fòfin dè làwọn bá nílé ẹ̀. Lára ẹ̀ ní egbòogi tramadol hydrochloride tí ìwọ̀n rẹ̀ lé ní 200 kìlógíráàmù àti oríṣi tramadol míì tí ìwọ̀n tiẹ̀ náà tó tàkọ́kọ́. Egbòogi kan tó pè ní pregabalin tó wọn 50 kílò, codeine olómi tí ìwọ̀n rẹ̀ fẹ́rẹ̀ tó 1,500 jálá tí wọ́n ń pè ní lítà. Ó ní gbogbo àwọn ẹsíbíìtì yìí lórúkọ wọn wà nínú àkọọ́lẹ̀ àwọn egbòogi olóró tíjọba Nàìjíríà àti àjọ ìṣọ̀kan àgbáyé ti fòfin dè kárí ayé. Ó ní ẹ̀sùn náà tako ìsọ̀rí 11 àti 14 ìwé òfin tó ṣèdásílẹ̀ àjọ NDLEA àti ìwé òfin orílẹ̀-èdè wa pẹ̀lú. Àmọ́ nígbà tí wọ́n ní kí Ọlárẹ̀wájú wá sọ bọ́rọ̀ ṣe jẹ́, ó lóun ò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun sì lálàyé láti ṣe. Adájọ́ kóòtù náà Olútáyọ̀ Àlùkò ní kó sọ àlàyé ẹ̀ di ọjọ́ míì. Àsìkò yìí ni agbẹjọ́rò NDLEA ní kílé ẹjọ́ tí afurasí yìí mọ́ ọgbà ẹ̀wọ̀n ní o, nítorí ó máa léwu tí wọ́n bá fún un ní bẹ́ẹ̀lì. Àmọ́ agbẹjọ́rò olùjẹ́jọ́ Bọ́láńlé Kọ́láwọlé takò ó láwọn ti kọ̀wé ẹ̀bẹ̀ fún bẹ́ẹ̀lì. Ó sì pàrọwà pé kí wọ́n má jẹ́ kí oníbàárà òun padà sáhàámọ́ àwọn NDLEA. Ó ní ojú ẹ̀ ti rí màbo níbẹ̀ látìgbà tí wọ́n ti mú un. Lẹ́yìn tàdájọ́ ti gbọ́ àlàyé àwọn lọ́ọ̀yà méjèèjì, ó ní òun kò tí ì lè yẹ ìwé ìbéèrè fún bẹ́ẹ̀lì wọn wò báyìí, àmọ́ kí wọ́n má ṣe dá afurasí padà sọ́dọ̀ NDLEA mọ́. Ó ní kí wọ́n máa mú un lọ sọ́gbà ẹ̀wọ̀n Kirikiri. Ó sì sún ìgbẹ́jọ́ lórí bẹ́ẹ̀lì sí ọjọ́ 17 oṣù kẹta tá a wà yìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.